ẹ darapọ̀ mọ́ wa lénìí ní iléeṣẹ́ akérèkọ́rò skin ultimate àwa làgbà àwa ní bàbá àǹfààní ńlá wà ń bẹ. ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lénìí alhamdulillahi rabbil alamin mashallah adúpẹ́ fọ́lọ́run. Yes, tí wọ́n bá ti ṣe program ẹjọ́ title ní kẹ́ máa wò title ní kẹ́ máa wò like ẹ má wá wò gbá mo ti wọlé lánàá torí aṣọ rárá like we may decide to do even more videos nínú outfit kan or tó yẹ yín bẹ́ẹ̀ program yìí ẹ dákun ẹ wò tán mo fẹ́ discuss something important ni tó yẹ tó máa ṣe yín láǹfààní mo fẹ́ share apps kan ẹ̀yin èèyàn ti lè mọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà mọ́ ẹ jẹ́ ká jórí ọ̀fẹ́ bẹ́ẹ̀ kí tó lọ further mo fẹ́ sọ̀rọ̀ oúnjẹ rí kíní tí mo pààkì yìí ó ní mò ń pè ní adùnyùngbàyùngbà product on point by two ni adùnyùngbàyùngbà product on point by two ni so yé yín so bó ṣe wà yìí àwọn èèyàn kan ti wá gbádùn ẹ̀ wọ́n gbádùn ẹ̀ débi pé wọ́n á ní on point mi ṣe ṣe sí capsule wọ́n ní mi ṣe ṣe sí capsule mo ní rárá raw is better torí pé kí ni it is either ká ní kẹ́ fún mi gbóná yes this is just one ìkan nínú wọn ni o ìkan nínú product ọ̀dọ̀ eléyìí páàkì èèyàn méjì ni bẹ́ẹ̀ ìkan nínú product nínú páàkì tí mo fáwọn èèyàn ni so mi ò fẹ́ sọ much àwọn tó bá ti bá mi rajà wọ́n mọ nǹkan tí mo sọ náà so yẹ yín àwọn èèyàn kan tí wàá gbádùn one on point ó ṣe sínú capsule mo ní rárá kò nídìí kí n ṣe sínú capsule ó dáa báyìí it is either kẹfò gìló ẹ̀yin tèmi tí èèyàn bá ṣoògùn fún yín tó ní kẹfò gìló ẹ follow ẹ strictly ògì gbígbóná ni o ògì tútù ni o ẹ follow ẹ omi ni kò fi lò ní o omi tútù ni omi gbígbóná ni o kò dájẹ bẹ́ẹ̀ ni o yes ògì tí wọ́n ní kẹ́ fi lò ó ní reason kó fi dissolve kó fi lọ tìrìnrìn ni tí nǹkan bá wà ní powder form tí wọ́n ní kẹ́ bú tẹ́ fògì ló tẹ́ dá sínú ògì wàláhì kò síbi tó máa há sí nínú àgọ́ ara yín ó máa ṣiṣẹ́ tó máa ṣe ló dẹ̀ máa bá tiẹ̀ lọ ẹ máa tọ́ dànù ẹ máa yá dànù ó ti lọ́ọ̀tì ẹ̀ nìyẹn importance tó wà bí tó fi ṣiṣẹ́ kò lè retain mọ́ aṣọ retain sínú heart yín àbí sínú kidney yín so ìdí tèmi ò fi lè ṣe sínú capsule lélẹ́yìí torí pé kí ni èmi rí capsule kan bíi plastic èmi rí capsule kan bíi pé plastic ni okay imagine product ó ní agúnmọ́lélẹ̀ ẹ̀rí ká wá ṣe lè sínú capsule ẹ̀yin mọ iye plastic tẹ́ ẹ máa kó sáré àtìyàn àbí kidney ẹ̀yin mọ iye capsule nílẹ̀ lẹ́yìn bíbá yìí àwọn ọ̀jọ̀gbọ́n kan sọ wípé ká má máa warm oúnjẹ nínú microwave pẹ̀lú plastic nítorí pé chemical ẹ̀ kó má máa yọ sínú nǹkan tá à ń jẹ ẹ̀yin kan àwọn àmọ́ kó plastic lò mo ti rí capsule kan rí tó dàbí plastic but originally tabaníkà wo plastic ni wọ́n fi ṣe àwọn good plastic o tí wọ́n fi ẹ̀mí ṣe wọ́n á ní decayed body of decayed animal what if ìṣẹ̀dá rẹ̀ gan lòdì sí kìíní ẹ̀ tí wọ́n pè ní gelatin body of decayed all part of decayed animals òun ni wọ́n á process ẹ̀ jáde protein ara rẹ̀ wọ́n process ẹ̀ òun ni wọ́n wàá sọ di gelatin that is the original capsule and majority of animal tí wọ́n máa ń lò òun ni cow àti pig like bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin nǹkan ti mọ side ibi tí mo lọ èmi ò kí ṣe fanatics bẹ̀ẹ̀ tí wọ́n ní ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí so ẹ̀yin tèmi tó bá fún yẹn mọ́ tẹ̀ sọ pé ó ti ń lo oògùn ó ti rí àǹfààní ẹ̀ má tẹ̀ wá capsule káàkiri mo rí capsule kan dàbí plastic mo filẹ̀ mo wú ẹ̀ mo rí pé plastic lélẹ̀ ká wá máa swallow plastic tí wọ́n ní ká tẹ́ ní ká má fi wọ́n mọ́ oúnjẹ mọ́ ṣé kidney máa process ẹ̀ jáde ẹ̀yin tèmi ibi tí ọ̀pọ̀lọpọ̀ sickness ti ń wá nìyẹn tí kidney problem ti ń wá nìyẹn míì ti ń wá nìyẹn èèyàn kan
kò gbádùn, ó ní diabetes, ó ní hypertension, ó ní all that thing, ó lóun lògùn at the end of the day ó result sí kidney. Ó lè má jẹ́ oògùn yẹn pàṣẹ, ó lè jẹ́ pé nǹkan tí wọ́n fi cover oògùn yẹn. Èmi ò wá ìbá láti wá ba oògùn yẹn jẹ́ o, láì ṣe pé mo wá shed light nínú àwọn kinní. So ẹ gbà bẹ́ẹ̀ jọ, tiwantiwa yìí ní fọ́ọ̀mù tó wà wàláì ó bẹ́tà. Pátápátá wọ́n á fún yín lágbo, wọ́n á egbògi sóye yín, wọ́n á ní kẹ́ máa bomi sí, kẹ́ máa mú. Ẹ dákun ẹ sọ fún mi, báwo nìyẹn ṣe lè store sínú heart yín, inú kidney yín? Ẹ jẹ́ ká rò dáadáa, ẹ jẹ́ ká rò dáadáa. So ìsódù yìí kúmọ́, ẹ má ba oògùn tiwantiwa yìí jẹ́. Ẹ má bà jẹ́ pé bóyá ó ń cause kidney, nǹkan ló ń cause kidney fún yín. Nǹkan tó cause kidney problem, ẹ need láti figure it out on your own. Ẹ need láti, ìgbà míì wọ́n á fún yín nìkan, wọ́n ní kẹ́ dà sínú omi, kẹ́ mix ẹ̀ pẹ̀lú omi, wọ́n á fún yín ní quality omi tó bá fi ṣe. Ṣé òun ló máa block kidney yín? Òun kọ́ ni kidney ò ní process. Ẹ̀yin náà mọ̀ nǹkan tí kidney ò process lára yín. Ẹ̀yin náà mọ̀ dáadáa. The only thing ni pé tó bá ti fún yín lóògùn, ẹ má lo overdose. Ẹ má lo overdose. Ẹ follow ẹ bí wọ́n ṣe ní kẹ́ ẹ lò, ẹ follow ẹ bí wọ́n ṣe ní kẹ́ ẹ ṣe. Then again, ẹ má lò pọ̀ mọ́ra wọn, ẹ má lò pọ̀, ẹ fún ní distance díẹ̀. That is it. Either directly or indirectly. Apps nínú ẹ̀ ti máa lò. Wọ́n ti gbogbo apps wa, wọ́n ti lọ redefine, wọ́n wá kó wá padà wá fún yín. Tí yín tí ẹ wá rí ẹ̀ mọ àǹfààní ẹ̀. Tẹ́ bá ní oògùn erectile dysfunction, wàláì apps náà ló lè take care. Yes, tó máa flush gbogbo process tẹ́ ti jẹ yẹn dànù. Okay, lórí apps mo ṣe sọ, wọ́n ní ulcer. Àwọn olóyìnbó ló mọ nǹkan tó ń jẹ́ peptic ulcer. Àwọn olóyìnbó náà ló mọ gastric ulcer. Ní èdè tiwa, ọgbẹ́ inú ni. Ọgbẹ́ inú simple. Tá bá tẹ̀síwájú, wọ́n ní kí ló fà? Wọ́n nítorí pé excess acid nínú. Inú máa ń ní acid bẹ́ẹ̀ tó bá ti wà over, tó bá ti pọ̀ jù, ó lè form ẹ̀. Ó máa form because ó ní pé kí ni ẹ̀yin kan ẹ jẹun lásìkò, or maybe you are eating the wrong food, or maybe ẹ ń jẹ one particular food so yẹ ẹ máa wá fikùn yẹn kalẹ̀ tó jẹ́ pé ó máa overproduce the acid fúnra rẹ̀ torí pé kí ni oúnjẹ tó yẹ kó ẹ jẹ kò balance. Oúnjẹ tẹ́ ń jẹ kò balance. Tí ebi bá pọ̀ jù, ó lè jẹ́ kíyàn ní ọgbẹ́ inú. Àwọn olóyìnbó sọ fún wa pé ọgbẹ́ inú ó lè wà lórí small intestine tá à ń pè ní ìfun kékeré. Ó sì lè wà nínú gangan tá à ń pè ní gastric. Èyìnbó yà á sọ, but all the same ẹ ṣàmọ̀ nǹkan tí mò ń sọ. Kí wá ní oògùn ẹ̀ nìkan mo wá fi, ẹ má jẹ́ kí n waste time pẹ̀lú mò ń sọ definition, torí àwọn kan máa sọ pé on point sọ oògùn ẹ̀ fún wa, solution enough, you know all this. Èmi náà wá gbógun ẹ lè ti mọ̀, but alhamdulillah. Ewé àbámọ̀dá, bóyá òun lè rí tí mo show leaf yẹn níwájú yẹn, bóyá máa show ẹ níwájú àbí máa show ẹ lókè. Ewé àbámọ̀dá, ewé yìí ẹ lọ sọ́dọ̀ àwọn alágbo. Ẹ̀yin náà ẹ create bí garden, small garden maybe near your house, or maybe kẹ́tẹ̀ wá pot ní àmà kan kẹ́ fill ẹ̀ pẹ̀lú sand. Ewé yìí tẹ́ bá ti dà kalẹ̀ lẹ̀ tó yẹ yín, tí omi ti wà ń bẹ̀, ó máa dìde fún rẹ̀. Ewé yìí ó máa ń dìde fún rẹ̀. Òun ni wọ́n pè ní miracle leaf, òun ni wọ́n pè ní never die, òun ni wọ́n pè ní resurrection. Kí lẹ máa ṣe? Ẹ máa bu omi cup kan, ẹ máa fi iyọ̀ sínú omi yẹn díẹ̀. Ẹ máa wá mú ewé yọ̀yọ̀ kan, ẹ fi sínú ẹ̀. Ẹ wá yọ ọ́ padà nínú iyọ̀ yẹn, ẹ wá ṣànú again. Kẹ́ wá tú ẹ̀, swallow omi yẹn. Kẹ́ ewé yòókù, ẹ ti already extract nǹkan tó wà nínú ẹ̀ nìyẹn, ẹ tú dànù. Ẹ mu omi, ẹ gargle ẹnu yín. Tí ò bá sí ewé nínú ẹnu yín, ẹ swallow omi yẹn. Tí ewé bá wà, ẹ tú ewé yẹn dànù. Mo believe you understand. Then tẹ́ bá rí ewé àbámọ̀dá yìí púpọ̀, ẹ sá. Tẹ́ bá sá, ẹ sọ di powder.
ẹ máa fi mògì láàárọ̀ lálẹ́ títí tí ulcer yẹn ó fi lọ. Kò í ṣe oògùn ulcer nìkan ni o ní kíní yìí ṣe, ó ṣe oògùn diabetes, ó dẹ̀ ṣe oògùn more things. Mo believe pé ẹ understand nǹkan tí mo try láti sọ sí. Ẹ̀yin tẹ́ ẹ bá understand because I'm looking at time, ẹ jọ̀ọ́ ẹ pè mí. Ewé àbámọ̀dá, resurrection, never die, miracle, whatever. Ẹ lọ sọ́dọ̀ àwọn alágbo, wọ́n á fún yín fún ẹ̀yin tẹ́ ní ulcer. Nítorí pé kíni tí èèyàn bá ní ulcer kò lè ní libido tó dáa. Tí èèyàn bá ní ulcer as obìnrin kò ní ṣe dáadáa, kò ní libido because inflammation ni. Already nǹkan sọ̀ ni. So yẹ yín inflammation. Then oògùn yìí náà ó lè ṣiṣẹ́ fún ulcer ẹnu. Ulcer ẹnu, gbogbo nǹkan tó bá ti jẹ́ inflammation, either inflammation ẹnu, inflammation ikùn, anywhere, kò ní jẹ́ kí brain register ìbálòpọ̀ tó dáa. Obìnrin lè mọ̀ ní libido. Ẹ̀yin kan máa bèrè pé ìyàwó mi ọkàn ló síbẹ̀. Ìyá ọkàn ló lè síbẹ̀ because ó ní ulcer. Then ẹ̀yin tẹ́ bá ń jobi, obì púpọ̀ jù ó lè cause ulcer because tẹ́ bá ń jobi, obì ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí ń pa yín o. So and in so doing, it mama produce acid, too much of acid. Olódì sí ulcer. And ulcer lè worse. Débi pé tó bá worse, débi pé ó lè sọ gbogbo kù yẹn gan di ulcer. So yẹn àti ulcer bá tẹ̀ mú yàn, ó máa dàbí ẹni pé àbí yàn kó àrùn HIV ni tó bá ti severe. This is on point by 2 using my words or the Bible for now.